lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀. Ẹja tún mọ kíra wa kú dédé àkókò yìí. Òwe Yorùbá TV náà la wà níbi tá a ti ń fúnra wa ní òwe lẹṣin ọ̀rọ̀, òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀ níbi tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn, ìtàn tó yí padà, tó dòwe, tó wá di tí a fi ń sọ̀rọ̀, tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́, tá a fi ń ṣíra wa létí nílẹ̀ Yorùbá lónìí. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ló dìtàn káwọn ìtàn yìí kó tó wá di tí a sọ di òwe. Àkọlé òwe lẹṣin ọ̀rọ̀ fún tòní òun náà ni mo pè ní Eṣinṣin tí ò gbọ́ kìlọ̀ ní bá ọ̀gẹ̀dẹ̀ wẹnu ọbọ, tàbí èyí tí ò gbà kìlọ̀ ní bá òkú wọ sàréè. Eṣinṣin tí ò bá gbọ́ kìlọ̀ ní bá ọ̀gẹ̀dẹ̀ wẹnu ọbọ, èyí tí ò gbà kìlọ̀ ní bá òkú wọ sàréè. Pé eṣin tẹ́ bá ń lé tí ò gbọ́, ẹ̀ ń fọwọ́ lé, ẹ̀ ń fọwọ́ bì sẹ́yìn, ó wà lórí nǹkan jíjẹ tí ọ̀bọ ń jẹ. Pàápàá jùlọ ẹ mọ̀ pé ọ̀bọ kúndùn ọ̀gẹ̀dẹ̀. Tí ọ̀bọ bá ti lè ra mẹ́nu tó ti jẹ́ mọ́gẹ̀dẹ̀, eṣin ti kú àbí ò tí ì kú? Eṣin kú. Bákan náà làwọn eṣin ti kú nú ọtí. Eléyìí túmọ̀ sí pé ẹni tí ò bá gbàmọ̀ràn irú wọn ní jìn sọ́fìn. Ẹni tí ò bá gbàmọ̀ràn irú wọn ní jìn sọ́fìn. Ní ọ̀rọ̀ wọn á dàtẹ̀ kọ́gbọ́n agétí ajá tá a gé létí tán tí ṣẹ̀ṣẹ̀ ń tọ́jú abẹ. Ní Yorùbá fi pé eṣinṣin tí ò bá gbọ́ kìlọ̀ ní bá ọ̀gẹ̀dẹ̀ wẹnu ọbọ, èyí tí ò gbà kìlọ̀ ní bá òkú wọ sàréè. Òkú tó bá àbí eṣinṣin tó bá tẹ̀lé òkú wọnú sàréè, tá a bá fi rọ́yè pẹ̀bó ayé rẹ̀ ti tánu o. Ọmọ tá a bá ń bá wí tí ń warùn kì yóò parun ni. Bẹ́ẹ̀ ni ọ̀nà àbáyọ kì í ṣe fún ẹni tí ò bá gbà kìlọ̀. Ó di lọ́jọ́ alẹ́ kó tó yé wọn wípé ẹrù náà làbúradà. Ẹ mọ̀ pé bóòrùn bá ràn tá a má gbóòrùn dání kì í nini lára. Ọkàn wọ́ balẹ̀ pé ọpẹ́lọpẹ́ àbúradà ọwọ́ mi, òòrùn yìí bá pa kísà sí mi lára. Bọ́ bá sì jẹ́ lásìkò òjò, tá a bá fi agbòjò tá a bá fi borí tójú ọ̀pá ni táṣọ ẹni òtútù, a kì í mọ̀ pẹ́rù ni. Ìwọ jẹ́ kójò ọ̀dá tàbí kóòrùn ọ̀rọ̀ lẹ̀ débi pé àwa gan ó ti mọ̀ lọ́kàn ń gbé bàbá ní àtúnfikín ní ìborí àwọn èèyàn gba ojú ọ̀rọ̀ mọ́. Òòrùn ti dà kílẹ̀ tún wá ń fa gbòòrùn gbè. Ìgbà náà látò wá mọ̀ pẹ́rù ni. Ńgbà tí ò ní sí ọ̀nà àbáyọ tàbí tí ò ní sí àtúnṣe náà nírú ẹni tí kì í bá gbà kìlọ̀ tàbí ẹni tí kì í gbàmọ̀ràn tàbí ẹni tó nígbàgbọ́ wípé òun nìkan òun náà lọ́lọ́gbọ́n ayé. Sọlọ́gbọ́n ayé kan ò tẹ ọta kókó omi sétí aṣọ, bẹ́ẹ̀ lọ̀mọ̀ràn kan ò lè fira rẹ̀ jóyè. Ọmọràn kan ò lè káyé rúpẹ́ ilẹ̀. Àìpá lórí bí ẹyẹ gúnnugún àtàìgùn lọ́rùn bíi tó gòǹgò. Kọjá mórí àpésìn bẹ́ẹ̀ ni ọ̀já mórí olóyè láwùjọ. Eṣinṣin tí ò bá gbọ́ kìlọ̀ ní bá ọ̀gẹ̀dẹ̀ wẹnu ọbọ, èyí tí ò gbà kìlọ̀ ní bá òkú wọ sàréè. Àbí eṣinṣin tí ò bá gbọ́, eṣinṣin tó bá bọ́ ọ̀gẹ̀dẹ̀ wẹnu ọbọ so lè ráàyè àti jàjàbọ́ mọ́. Àti eṣin àtọ̀gẹ̀dẹ̀ ojú oúnjẹ àjẹpọ̀nù ń mọ̀ sí o. Ọlọ́gbọ́n ayé ara òmùgọ̀ ni wọ́n ti rí ọgbọ́n tí wọ́n fi kọ̀yàn lọ́gbọ́n. Wọ́n fi ṣàkàwé nísìn ọbẹ̀ káyé tiẹ̀ náà dàbí ti bàbá alámọ̀ríà. Ọmọ gbọ́ rárá o, ọlọ́mọṣáyé tèmi bẹ́ẹ̀. Ó yẹ ká gbàmọ̀ràn ẹlòmíì ni mo ń sọ fún ọ. Ká má bàa fi ká àbámọ̀ bọnu nígbẹ̀yìn. Ní Yorùbá fi pé eṣinṣin tí ò gbọ́ kìlọ̀ ní bá ọ̀gẹ̀dẹ̀ wẹnu ọbọ, èyí tí ò gbà kìlọ̀ ní bá òkú wọ sàréè. Irúfẹ́ èèyàn wo là ń parú òwe yìí fún? À ń pa fún onítìnú mi ni ń ó ṣe. Ẹni tí kì í gba tẹlòmíì mọ́ tiẹ̀. Ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ ẹlòmíì kì í tà létí rẹ̀. Tí ẹnìkan òun náà ní bọ́ sí déédéé. Ó gbàgbọ́ pé ìpàkọ́ onípàkọ́ là á rí. Ẹni ẹlẹ́ni ní rí tẹni mọ́ ṣe mọ́ dáwọ́lé nítorí fẹ́ ṣe ń ọ̀dà irú wọn kì í gbọ́. Ńlá fi pé eṣinṣin tí ò gbọ́ kìlọ̀ ní bọ́gẹ̀dẹ̀ wẹnu ọbọ, èyí tí ò gbà kìlọ̀ ní bá òkú wọ sàréè. Ní tí mo sọ fún ọ, bọ́ọ̀ bá tiẹ̀ gbá gbé yẹ̀wò, ìwọ náà yiri ẹ̀ wò. Ọmọ bọ́yá òótọ́ ni mo sọ àbírọ́ ni mo pa fún ọ. Ńlá fi pé eṣinṣin tí ò gbọ́ kìlọ̀
ní bá ọ̀gẹ̀dẹ̀ wẹnu ọ̀bọ èyí tí ọgbà kìlọ̀ ní bá òkú wọ sàréè. òwe lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáà yìí òun náà tó nìyí kì í ṣe fún nǹkan méjì torí pé kí èdè Yorùbá àti àṣà Yorùbá kó má bàa parun ni o kó sì lè jẹ́ àmù ìmọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ jákèjádò ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá lókè òkun àti fáwọn ọmọ wa tí wọ́n wà lókè òkun yóò wúlò fún wọn púpọ̀ ẹ má gbàgbé láti subscribe sí channel yìí ẹ láìkì ẹ kọ́mẹ́ǹtì kí làwọn nǹkan tẹ́ ẹ rí kọ́ nínú àwọn òwe tí à ń sọ lọ́lọ́kan ọjọ́kan yìí àti pàápàá ǹjẹ́ ó wúlò ǹjẹ́ ẹ rí nǹkan kan múlò nínú ẹ̀ ó dáa ká tẹ̀ síwájú kò wín ká dánu dúró ni ẹ lè kọ́mẹ́ǹtì ẹ lè like kẹsì rí i dájú pé ẹ subscribe sí channel yìí kò sí fún méjì kọ̀nà ń lówó bẹ́ẹ̀ náà ni ọ̀nà ń ní dátà ẹ kàn kílíkì lórí subscribe button yóò gba aago kan wálẹ́gbẹ̀ẹ́ ẹ kílíkì lórí ẹ̀ yóò fún yín ní oríṣiríṣi ìtọ́ni ẹ fọwọ́ kan ilé ìtọ́tọ́ka sí pé gbogbo àmì tó bá ti ń jáde bóyá tí n bá ti fi nǹkan sí orí ìkànnì yìí kó mọ fún yín lámì pé ọ̀dà o Àkàndá tún ti gbé òwe lẹ́sìn ọ̀rọ̀ míì jáde o ń tọ́ wà fún nu ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi ni o ń ọ̀mọ́ lọ́dọ̀ tí o àjù wá ṣe o.